gbogbo ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. Mo gbà á ládùúrà pé ilé wa rójú, ọ̀dẹ̀dẹ̀ wa ráàyè. Ìgbọ́ra-ẹni-yé tó fi ògo fún Ọlọ́run yóò jẹ́ tiwa nínú ẹbí wa lórúkọ Jésù. Ayọ̀ Ọlọ́run yóò fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùgbé. Ní orí ètò tí dáúsìsì fẹ́ gbé kalẹ̀ ní ìjẹ́jọ́, wọ́n bá wa sọ̀rọ̀ lórí jẹ́ kí ọkọ tàbí aya ní ipa lórí ara wọn. Pé kí ọkọ kó má jẹ gàba lórí aya, káya náà má jẹ gàba lórí ọkọ, káwọn méjèèjì jọ rí ara wọn bó ti tó àti bó ti yẹ. Lórí àkòrí ńlá tí a ń pè ní ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Lónìí lágbára Ọlọ́run bákan náà, a máa tẹ̀síwájú lórí ètò yìí nígbà tí a máa yẹ àjọṣepọ̀ nínú ṣíṣe ìpinnu nínú ìdílé ìgbéyàwó ni a ó máa yẹ̀wò. Mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín. Orúkọ tèmi ni Ọláwọlé Abídòyè. Mọ́mọ́, ẹ bá mi dárúkọ, ẹ bá mi káwọn ará ilé. Akíyìn ẹ̀yin ará ilé o, ẹ kú àtàárọ̀ o. Orúkọ tèmi ni Móníkà Awófisóyè. Olúwa wà pẹ̀lú yín. Àmín. Èmi náà gẹ́gẹ́ bí atọ́kùn ni ọmọ Ọlọ́run, àlùfáà Olúwagbénga Orímógùnjẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Màmá wa, ẹ gbàdúrà fún wa. Bàbá ní orúkọ Jésù. Àmín. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore-ọ̀fẹ́ tí ẹ fún wa ní àkókò yìí láti jíròrò nínú ọ̀rọ̀ rẹ bí àwọn ará ilé òtún ti máa gbọ́ wa. Bàbá gbàdúrà, ọkàn ọba àti ìjòyè lọ́wọ́ rẹ ló wà. Olúwa bá ọkàn kọ̀ọ̀kan pàdé. Àmín. Ọ̀rọ̀ rẹ iye ní, jẹ́ kó mí ìmí ìyè sínú ayé àwọn ènìyàn rẹ. Àmín. Kó tún ayé ẹnìkọ̀ọ̀kan ṣe. Àmín. Kó tún ẹbí ṣe. Àmín. Kó tún orílẹ̀-èdè ṣe. Àmín. Fún ìyìn àti ògo orúkọ rẹ. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ibi kíkà wa tí ọ̀rọ̀ wa máa dálé lórí lónìí, ibi mẹ́ta ni. A mú lẹ́yọ kọ̀ọ̀kan. Lọ́dà, ẹ bá wa wo ìwé Amosi, wòlíì Amosi orí 3 ẹsẹ̀ 3. Màmá, ẹ bá wa kí ìpísítélì kínní Peteru sí ènìyàn gbogbo, orí 3 ẹsẹ̀ 7. Amosi orí 3 ẹsẹ̀ 7. Ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. Màmá. Pétérù kínní orí 3 ẹsẹ̀ 7. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ, ẹ máa fi òye bá àwọn aya yín gbé. Ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára, àti pẹ̀lú bí ajumo-jogun oore-ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. Àdúrà wọ̀ ní ìdènà lórúkọ Olúwa. Àmín. Ìwé Oniwaasu orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 12. Ẹni méjì sàn ju ẹnìkan nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn. Nítorí pé bí wọ́n bá ṣubú, ẹnì kíní yóò gbé ọ̀pá rẹ̀ dìde, ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ṣe ohun nìkan nígbà tí ó bá ṣubú, tí kò ní ẹlòmíràn tí yóò gbé dìde. Àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀, nígbà náà ni wọ́n ó mọ ooru. Ṣùgbọ́n ẹnìkan yóò ha ti ṣe mọ ooru? Bí ẹnìkan bá kọlu ẹnìkan, ẹni méjì yóò kọ́ ó lójú, àti okùn oníkọ̀ mẹ́ta kì í yá fàjá. Olúwa yóò gbọ́ àdúrà wa. Amen. Ènìyàn méjì sàn ju ẹnìkan ṣoṣo lọ, nítorí wọn yóò lè jọ ṣiṣẹ́ pọ̀, èrè wọn yóò sì pọ̀. Òkúta méjì la fẹ́ mọlé lórí lónìí. Yẹn ni èròǹgbà wa. Èròǹgbà wa àkọ́kọ́ ni láti fi agbára ìgbọ́ra-ẹni-yé láàrin ọkọ àti aya hàn nínú ìgbéyàwó. Èkejì, àti láti fi ẹ̀mí ìmoore àti ìkára-ẹni-sí hàn nínú ìpinnu ṣíṣe nínú ìgbéyàwó wa nípa ohun tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹbí wa. Ọlọ́run á bá wa ṣẹbí wa dáadáa. Àmín. Ẹbí wa dúró re. Àmín. A fẹ́ kó yé wa wípé ṣíṣe ìpinnu ó jẹ́ ẹ̀ka kan gbòógì ní ìgbé ayé ọmọ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìpinnu la ní láti ṣe nínú ìgbéyàwó tí a bá fẹ́ ọjọ́ ọ̀la tó dúró re fún ìdàgbàsókè ìdílé wa, fún ìdàgbàsókè àdúgbò wa, fún ìdàgbàsókè ìpínlẹ̀ wa.
ọkọ àti aya gbọ́dọ̀ rí ara wọn bákan náà kí inú wọn sì kónú nínú ìgbésẹ̀ gbogbo tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ ìdílé wọn, nítorí èpísítélì Pétérù kínní sí ènìyàn gbogbo orí 3 ẹsẹ̀ 7 ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àjùmọ̀jogún oore-ọ̀fẹ́ ìyè ni ọkọ àti aya jẹ́. Nítorí ìdí èyí, ìgbọ́ra-ẹni-yé àti ìfìmọ̀ṣọ̀kan gbọ́dọ̀ wà láàrin ọkọ àti aya ní ìpinnu ṣíṣe nípa ti ẹbí, nítorí ìpinnu wọn ni yóò nípa lórí ẹbí wọn, ohun tẹ́bí wọn máa jẹ́ lónìí tàbí tó máa jẹ́ lọ́la. Fún ẹbí tó dúró re, fún ẹbí tí ìlọsíwájú àti àlàáfíà ń jọba nínú ilé wọn, a jẹ́ wípé ọ̀rọ̀ ọkọ àti aya, ọ̀rọ̀ aya àti ọkọ ó yé ara wọn. Ìgbọ́ra-ẹni-yé àti ìfúnkúnlùkù tó dúró re ó ń farahàn nírú ẹbí bẹ́ẹ̀. Fún ìdílé rẹ àti ìdílé mi láti dúró re, láti mú ìpinnu ẹbí wa ṣẹ láìsí àkùdé, ìpinnu gbogbo tí a bá ń ṣe nínú ẹbí wa ó gbọ́dọ̀ jẹ́ àjùmọ̀ṣe pẹ̀lú ìtẹríba àti àdúrà tó yè kooro. Olúwa á gbàdúrà wa. Àmín. Ilé wa á fi ògo fún Ọlọ́run. Àmín. Kí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, àjọṣepọ̀ nínú ṣíṣe ìpinnu láàrin lọ́kọ-láya, kó lè ní ìtumọ̀ sí wa. A ní ìbéèrè 4 tó máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí dáadáa. Ìbéèrè àkọ́kọ́: kí ni òye yín nípa ìpinnu ṣíṣe, bàbá wa? Ẹ ṣé atọ́kùn. Ìpinnu ṣíṣe jẹ́ ìgbésẹ̀ tí à ń gbé tí ó ran ẹnìkejì. Yálà ó lè jẹ́ ìpinnu búburú àbí ìpinnu rere ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn. Tí a bá tún wo ìpinnu ṣíṣe náà, ó tún jẹ́ níní lọ́kàn láti ṣe nǹkan tàbí láti rí ohun kan, yálà ó rọrùn tàbí kò rọrùn láti rí. Tí a bá sì wo ìpinnu ṣíṣe tí à ń sọ yìí, ọ̀nà méjì ló pín sí. Ènìyàn lè ṣe ìpinnu pẹ̀lú aya rẹ̀, ọkọ lè ṣe ìpinnu pẹ̀lú aya rẹ̀ ní ọ̀nà tó dàbí pé àbáyọrísí rẹ̀ á jẹ́ dáradára. Ìgbà mìíràn sì wà tó jẹ́ pé ìpinnu tí àwọn méjèèjì tí wọ́n á dìjọ ṣe, àbáyọrí rẹ̀ ó lè jẹ́ ọ̀nà búburú ni yóò yọrí sí. Mo gbàdúrà ìpinnu kípinnu tá ó máa ṣe yóò máa yọrí sí dáradára lórúkọ Jésù. Ká wá tẹ̀síwájú, ní àwọn ọ̀nà wo ni àwọn ìpinnu tí à ń ṣe nínú ẹbí fi ń nípa lórí ẹbí? Màá fẹ́ ká wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run bíi 2 tá tan ìmọ́lẹ̀ sí ọ̀nà tí àwọn ìpinnu tá à ń ṣe tó fi ń nípa lórí ẹbí. Ìwé kìíní ti Sámúẹ́lì orí 25 ẹsẹ̀ 1 sí 13. Orúkọ ọkùnrin náà sì ń jẹ́ Nábálì, orúkọ aya rẹ̀ sì ń jẹ́ Ábígẹ́lì. Òun sì jẹ́ olóyè obìnrin àti arẹwà ènìyàn, ṣùgbọ́n òǹrorò àti oníwà búburú ni ọkùnrin, ẹni ìdílé Kálébù ni òun sì ṣe. Dáfídì sì gbọ́ ní aginjù pé Nábálì ń rẹ́ irun àgùntàn rẹ̀. Dáfídì sì rán ọmọkùnrin 10. Dáfídì sì sọ fún àwọn ọ̀dọ́mọkùnrin náà pé, ẹ gòkè lọ sí Kámẹ́lì, kí ẹ sì tọ̀ Nábálì lọ, kí ẹ sì kì í ní orúkọ Olúwa. Báyìí ni ẹ ó sì wí fún ẹni tí ó wà ní ìrora pé, àlàáfíà fún ọ, àlàáfíà fún ilé rẹ, àti àlàáfíà fún ohun gbogbo tí ìwọ ní. Ǹjẹ́ mo gbọ́ pé àwọn olùrẹ́rùn ń bẹ lọ́dọ̀ rẹ. Wò ó, àwọn olùṣọ́ àgùntàn rẹ ti wà lọ́dọ̀ wa, àwa kò ṣe wọ́n ní ìwọ̀sí kan, bẹ́ẹ̀ ni ohun kan kò sì nù lọ́wọ́ wọn. Ní gbogbo ọjọ́ tí wọ́n wà ní Kámẹ́lì, bí àwọn ọmọkùnrin rẹ léèrè, wọn ó sì sọ fún ọ. Nítorí náà jẹ́ kí àwọn ọmọkùnrin wọ̀nyí kí ó rí ojú rere lọ́dọ̀ rẹ, nítorí pé àwa sáà wà ní ọjọ́ rere. Èmi ń bẹ̀ ọ́, ohunkóhun tí ọwọ́ rẹ bá bà, fi fún àwọn ìránṣẹ́ rẹ àti fún Dáfídì ọmọ rẹ. Àwọn ọmọkùnrin Dáfídì sì lọ, wọ́n sì sọ fún Nábálì gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ní orúkọ Dáfídì, wọ́n sì sinmi. Nábálì sì dá àwọn ìránṣẹ́ Dáfídì lóhùn pé,
ta ní jẹ́ Dáfídì tàbí ta ní sì ń jẹ́ ọmọ Jésè. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ní ń bẹ nísinsìnyí tí wọ́n sá olúkúlùkù kúrò lọ́dọ̀ Olúwa rẹ̀. Ǹjẹ́ kí èmi kí ó ha mú oúnjẹ mi àti omi mi àti ẹran mi tí mo pa fún àwọn olùrẹ́rùn mi, kí èmi kí ó sì fi fún àwọn ọkùnrin tí èmi kò mọ ibi tí wọ́n gbé ti wá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọkùnrin Dáfídì sì mú ọ̀nà wọn pọ̀n, wọ́n sì padà, wọ́n sì wá, wọ́n sì rò fún un gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí. Bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ ni kí Ọlọ́run kí ó ṣe sí àwọn ọ̀tá Dáfídì, bí èmi bá fi ẹnikẹ́ni tí ń tọ̀ sára ògiri sílẹ̀ nínú gbogbo èyí tí í ṣe tirẹ̀ títí di ìmọ́lẹ̀ òwúrọ̀. Ábígẹ́lì sì rí Dáfídì, òun sì yára, ó sọ̀kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́, ó sì dojúbolẹ̀ níwájú Dáfídì, ó sì tẹ́ ara rẹ̀ ba sílẹ̀, ó sì wólẹ̀ ní ẹ̀bá ẹsẹ̀ rẹ̀, ó wí pé, Olúwa mi, fi ẹ̀ṣẹ̀ yìí yá mi, kí o sì jẹ́ kí ìránṣẹ́bìnrin rẹ, èmi bẹ̀ ọ́, sọ̀rọ̀ létí rẹ, kí o sì gbọ́ ọ̀rọ̀ ìránṣẹ́bìnrin rẹ. Olúwa mi, èmi ń bẹ̀ ọ́, má ka ọkùnrin Béliálì yìí sí àní Nábálì, nítorí pé bí orúkọ rẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ni òun náà rí. Nábálì ni orúkọ rẹ̀, àìmọ̀ye sì wà pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n èmi ìránṣẹ́bìnrin rẹ kò rí àwọn ọmọkùnrin olúwa mi tí ìwọ rán. Ǹjẹ́ olúwa mi, bí Olúwa ti wà láàyè àti bí ẹ̀mí rẹ̀ sì ti wà láàyè, bí Olúwa sì ti dá ọ dúró láti wá ta ẹ̀jẹ̀ sílẹ̀ àti láti fi ọwọ́ ara rẹ̀ gbẹ̀san, ǹjẹ́ kí àwọn ọ̀tá rẹ àti àwọn ẹni tí ń gbèrò ibi sí olúwa mi rí bíi Nábálì. Ǹjẹ́ èyí ni ẹ̀bùn tí ìránṣẹ́bìnrin rẹ mú wá fún olúwa mi? Ẹ jẹ́ ká dánu dúró ń bẹ̀ yẹn. Ní ibi tí ẹ kà yìí, ọ̀nà wo ni àwọn ìpinnu tí à ń ṣe tó fi ń ní ipa lórí ẹbí wa? Àwọn a rí wípé nínú ibi tá a kà yìí, àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ pé wọ́n ń ṣe ìpinnu. Baálé ilé tó jẹ́ Nábálì, tó jẹ́ pé òun ló ń rẹ́rùn, tó dẹ̀ ń ṣe àsè fún àwọn tó ń bá rẹ́rùn àgùntàn ẹ̀. Ó ṣe ìpinnu wípé òun ò ní fún èèyàn kankan, òun ò ní fún Dáfídì àti àwọn ọkùnrin rẹ̀ ní ohunkóhun nínú ohun tí òun ní. A rí pé ìpinnu yìí ó dúró lórí ìmọ̀tara ẹni nìkan. Bíbélì kọ́ wa pé ká máa ṣe àlejò, ó kọ́ wa ní àlejò ṣíṣe, ṣùgbọ́n Nábálì kò fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀. Dáfídì fún rẹ̀, a rí pé òun náà ṣe ìpinnu wípé nígbà tó ti fún un yẹn o, òun máa lọlé ẹ̀, òun máa pa gbogbo àwọn tó wà ń bẹ̀ run ni, òun máa lò wọ́n pa. A rí pé ìpinnu tiẹ̀ náà kò dára, ó fẹ́ tàjẹ̀ sílẹ̀, ó fẹ́ gbẹ̀san ara rẹ̀. Bíbélì dẹ̀ kọ́ wa pé ká má ṣe gbẹ̀san ara wa, pé ti Ọlọ́run òun ni ẹ̀san. A rí wípé ìpinnu tiẹ̀ náà ó mú ìtàjẹ̀ sílẹ̀, ìkorò àti ìbànújẹ́ ó mú dání. Ẹnì kẹta, a rí Ábígẹ́lì tó yẹ pé òun ṣe ìpinnu láti lọ mú ọrẹ fún Dáfídì. Ó yára sí, ó bẹ̀bẹ̀, ó ní sùúrù, ó rẹ ara rẹ̀ sílẹ̀. A rí wípé ìpinnu rẹ̀ ó bá ti Ọlọ́run mu, torí wípé ó múra àlejò ṣíṣe, ó ní sùúrù, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó farabalẹ̀ láti gbọ́ ohun tí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ bá sọ, ó dẹ̀ gbé ìgbésẹ̀ lé lórí. Ìpinnu rẹ̀ ó mú àlàáfíà, ó mú wá sí inú ilé wọn, torí pé Dáfídì ò lọ pa àwọn tó wà nínú ilé, kò lọ pa wọ́n. Ó mú àlàáfíà bá Dáfídì náà, torí pé Dáfídì ó gbà á sílẹ̀ lọ́wọ́ ìtàjẹ̀sílẹ̀ àti nínú pé ó gbèjà ara rẹ̀. A rí pé àwọn ìpinnu ti Ábígẹ́lì yìí ó jẹ́ ìpinnu tó dára, tó dẹ̀ dúró lórí ìlànà Ọlọ́run. Ẹ̀yin bàbá àti ìyá àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, irú ìpinnu wo lẹ máa ń ṣe? Ìpinnu wa òun ló máa sọ bí òní ti máa rí, bí ọ̀la ti máa rí. Òun ló máa sọ irú ohun tó máa ṣẹlẹ̀ ní agbègbè wa. Nítorí ìdí èyí, ẹ jẹ́ á kíyèsára ní ìpinnu ṣíṣe. Màmá wa, ẹ bá wa ka Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 9. Ká wo ìpinnu tó ṣẹlẹ̀ ńbẹ̀. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 9. Peteru sì wí fún un pé, èéṣe tí ẹ̀yin fohùn ṣọ̀kan láti dán ẹ̀mí Olúwa wò? Wò ó, ẹsẹ̀ àwọn tí ó sìnkú ọkọ rẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà, wọn ó sì gbé ọ jáde. Bàbá wa,
kí lẹ rí sí ìpinnu tí tọkọláya ṣe ń bẹ̀? Ẹ ṣé sà. A rí i pé ìpinnu tí àwọn méjèèjì Ananiah òun Sàfírà tí wọ́n ṣe níbẹ̀ yẹn, ọkọ àti ìyàwó ni wọ́n, ṣùgbọ́n ìpinnu búburú òun ni wọ́n ṣe. Kí ni àbájáde ẹ̀? A ó sì rí i pé ó yọrí sí ikú. Ó yọrí sí ikú. Ìpinnu tẹ́ máa ṣe tó máa yọrí sí ikú, Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣe. Àmín. Ìbéèrè kejì, màmá wa, báwo ni ó ṣe yẹ kí a máa ṣe ìpinnu? Bó ṣe yẹ ká máa ṣe ìpinnu wa ó gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, torí pé ọmọ Ọlọ́run ni wá. Ó gbọ́dọ̀ dúró lórí ìlànà àti ọ̀rọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, a gbọ́dọ̀ ṣe tàdúrà, tìrònú ká ronú jinlẹ̀. A ò gbọ́dọ̀ kánjú ṣe ìpinnu. A ò gbọ́dọ̀ wo àwòkọ́ṣe ṣe ìpinnu. Ara neighbor mi ó mú ọmọ rẹ̀ lọ sílé ìwé báyìí, torí náà ọmọ tèmi náà gbọ́dọ̀ lọ síbẹ̀ rárá. A ò gbọ́dọ̀ ṣe àwòkọ́ṣe. A gbọ́dọ̀ farabalẹ̀, a gbọ́dọ̀ ro àròjinlẹ̀. Tọkọ àtaya wọ́n gbọ́dọ̀ gbàdúrà papọ̀ lórí ìpinnu yìí kan tó ṣe é. Wọ́n gbọ́dọ̀ fi ẹ̀mí mímọ́ sí àárín wọn. Ó gbọ́dọ̀ jẹ́ ìkẹta, gẹ́gẹ́ bá a ṣe kà nínú ìwé Oníwàásù yẹn pé okùn alága mẹ́ta ó ṣòro fàjà. So nígbà tí Ọlọ́run bá ti wà nínú ìpinnu wọn, ó máa jẹ́ pé ó máa ṣe déédéé. Lórúkọ Jésù á dára fún wa. Ní kí ni àǹfààní tó wà ń bẹ̀ kí ọkọ kó fi inú ko inú aya rẹ̀ kó tó ṣe ìpinnu, kí ọkọ náà fi inú ko inú aya kó tó ṣe ìpinnu? Kí ni àǹfààní tẹ́ rò pé wà ń bẹ̀? A rí i pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú kí ìfinúkonú kó wà láàrin ọkọ àti ìyàwó, pàápàá jùlọ ní ṣíṣe ìpinnu. Àkọ́kọ́, ìtọ́nisọ́nà. Tí àwọn méjèèjì tí wọ́n bá fi inú konú, àwọn méjèèjì wọ́n á lè tọ́ ara wọn sọ́nà. Ó ṣeé ṣe kí èdè ní àwọn Yorùbá wọ́n máa ń sọ pé orí méjì ó sàn ju orí kan lọ. Tí ẹnìkan tó bá nìkan dá nìkan ronú, ó ṣeé ṣe kí ìrònú rẹ̀ kó má ronú lọ sí ibi tí ẹnìkejì yóò ronú sí. Ìrànlọ́wọ́ náà ó wà ń bẹ̀. Tí àwọn méjèèjì tí wọ́n bá finú konú láti jọ pinnu, wọ́n á lè ran ara wọn lọ́wọ́. Ìmúdúró, a rí i pé nínú ẹsẹ̀ Bíbélì tá a kà, ó jẹ́ kó yé wa pé nígbà tí ọ̀kan bá fẹ́ ṣubú, èkejì á sì gbé dìde. So nígbà tí ó bá jẹ́ pé ọkùnrin nìkan, ọkọ nìkan nínú ilé àbí aya nìkan nínú ilé ló ń ronú ilé tí wọ́n á kọ́, ọkọ nìkan ló ronú ilé tí wọ́n á kọ́, ó nìkan ló ronú ilé ìwé tí ọmọ yóò lọ, ó nìkan ló ronú mọ́tò tí wọ́n ó rà, tí kò mú ìyàwó rẹ̀, tí kò fi ohun tó fẹ́ ṣe yìí kò fi inú hàn ìyàwó rẹ̀. A rí i pé irú ohun bẹ́ẹ̀ ó lè dá wàhálà sínú àgọ́ ara irú ọkùnrin bẹ́ẹ̀. Then ìbàlẹ̀ ọkàn yóò wà nígbà tí ọkọ àti ìyàwó tí wọ́n bá fi inú hàn ara wọn láti ṣe ìpinnu. Then a rí ìfẹ́ pípé á fìdí múlẹ̀ nínú inú ìdílé bẹ́ẹ̀. Ìfẹ́ wọn yóò máa pọ̀ sí. Á ṣòro fún àwọn ènìyàn láti rí àárín ọkọ àti ìyàwó bẹ́ẹ̀. Then iṣẹ́ ìránṣẹ́ wọn á rọrùn láti ṣe. Tí wọ́n bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, yóò ràn wọ́n lọ́wọ́ láti ṣiṣẹ́ ìránṣẹ́. Ìdáhùn àdúrà ní kánkán, tá bá wo ìwé Pétérù kínní orí 3 ẹsẹ̀ 7 tá a kà yẹn, tá bá wo ẹsẹ̀ 1 sí 2 ẹ̀, ó ń sọ fún wa ń bẹ̀ wípé kí àdúrà ọkọ kó má bàa ní ìdènà, ó nílò kí ó fi inú hàn aya rẹ̀ nínú ìpinnu. Then ìfimọ̀ṣọ̀kan yóò wà láàrin wọn. Ohun tí ọkọ bá sọ, òun náà ni ìyàwó yóò sọ. Ohun tí ìyàwó bá sọ, náà ni ọkọ yóò sọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tí a bá wo ohun tí wọ́n sọ tó jẹ́ àǹfààní kí inú ọkọ àti aya kó kó ara wọn nígbà tó bá ń ṣe ìpinnu, ìlọsíwájú aláìlẹ́gbẹ́ á máa farahàn, àlàáfíà tó kọjá òye ènìyàn á máa farahàn, ìgbọ́ra-ẹni-yé tó mú ìdàgbàsókè lọ́wọ́ á máa farahàn. Wọ́n á lè yanjú ìṣòro wọn lọ́nà tó fi ògo fún Ọlọ́run láìsí pé ẹnìkan bá wọn dá sí. Bàbá wa, kí ni àbùkù tí ẹ rò pé ó wà nínú kí ọkọ àti aya kí wọ́n fi inú konú
nípa ṣíṣe ìpinnu nínú ẹbí? Ní èrò tèmi kò sí àbùkù kankan tó wà ń bẹ̀. Ohun tí ó dára jùlọ náà ni pé kí ọkọ àti aya, tá bá wo ìwé Genesis, Ọlọ́run ti sọ fún wa ń bẹ̀, ó ní ọkọ àti aya wọ́n á darapọ̀, wọ́n á sì di ọ̀kan ṣoṣo. So nígbà tí ọkọ nìkan àbí ìyàwó nìkan tí ó bá tó jẹ́ pé òun nìkan ló ń dá ṣe ohun gbogbo nínú ìdílé, òun nìkan ló ń ronú tí kò fún ẹnìkejì láàyè nínú ìpinnu rẹ̀, á rí i pé ó ti lòdì sí ohun tí Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn. Tí ọkọ bá ti ń dá nìkan ronú, á jẹ́ pé kò mú ìyàwó rẹ̀ mọ́, á jẹ́ pé ara yẹn kò tíì pé gẹ́gẹ́ bí ọ̀kan tí Ọlọ́run ní ìpìlẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Ìwé òwe orí 12 ẹsẹ̀ 15 ó fi ìdí ẹ̀ múlẹ̀. Ó ní ọ̀nà òmùgọ̀ ní ń dára lójú tirẹ̀, ṣùgbọ́n ọlọ́gbọ́n a máa fetí sí ìmọ̀ràn. Ọ̀nà òmùgọ̀ ní ń dára lójú ara rẹ̀, ṣùgbọ́n ọlọ́gbọ́n a máa fetí sí ìmọ̀ràn. So kò sí àbùkù nínú kí ọkọ àti aya kọ́rọ̀ wọn kó yéra wọn wọ́n tó gbé ìgbésẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Màmá wa, ìbéèrè 4. Àmọ̀ràn wo lẹ ní láti fún ẹni tí ó mọ̀ lára pé tàbí ẹni tí kò ka ẹnikẹ́ni sí ní ṣíṣe ìpinnu nínú ẹbí rẹ̀? Àmọ̀ràn wo lẹ ní fún ẹni bẹ́ẹ̀? Ẹni tí ò bá ka ẹnikẹ́ni sí ní ṣíṣe ìpinnu, àmọ̀ràn tí àwọn bàbá wa sọ yẹn náà ni wípé ara yẹn kò tíì pé. Ṣùgbọ́n ẹni tó bá rò wípé ẹnìkejì òun ò bóyá ọkọ tàbí aya lórí pé ọkọ òun máa ń fìhùn sílẹ̀ kì í bá òun dámọ̀ràn, tàbí ìyàwó ló rò pé ọkọ máa ń fìhùn sílẹ̀ kò bá òun dámọ̀ràn, bọ́kọ ló dẹ̀ rò pé aya máa ń fìhùn sílẹ̀ kì í bá òun dámọ̀ràn. Ní tí mo fẹ́ sọ fún ẹni bẹ́ẹ̀ ni wípé kó kọ́ sùúrù lọ́pọ̀lọpọ̀, kó dẹ̀ máa gbàdúrà, nítorí pé nínú onísùúrù ló máa ń ṣàṣeyọrí. Mo fẹ́ kà láti inú ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 36. Nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù, nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà. So nínú sùúrù lèèyàn ti máa ń rí ire gbà. Irú ẹni yẹn kó ní sùúrù, kó máa gbàdúrà. Tó bá dẹ̀ ti ń gbàdúrà yẹn tó ń fi ọ̀rọ̀ yẹn lé Ọlọ́run pé ẹ wo bí lágbájá ṣe ń ṣe, nígbà tó bá tó àkókò, Ọlọ́run á ṣí ẹnìkejì yẹn níyè tó fi jẹ́ pé a rí pé n tóun ṣe kò dáa. Á dẹ̀ wọ́n á jẹ́ pé àwọn méjèèjì wọn á dẹ̀ wá parapọ̀ láti máa ṣe ìpinnu papọ̀. Ẹ ṣé màmá wa. Ní ṣókí, bàbá wa, kí lẹ fẹ́ kí àwọn aráalé kí wọ́n dìmú nípa àjọṣepọ̀ nínú ṣíṣe ìpinnu nínú ẹbí? Ní ṣókí, kí lẹ fẹ́ kí wọ́n dìmú? Ẹ ṣé sà. A rí i pé nínú ìdílé àdúrà ó ṣe pàtàkì. Ọkọ bóyá ó rí i pé ìyàwó kò máa mú òun dání láti máa ṣe ìpinnu, kò máa fi inú hàn nínú ìpinnu ṣíṣe, kó máa gbàdúrà. Aya náà kó máa gbàdúrà. Ìpinnu kí ìpinnu gan tí a bá tilẹ̀ jọ wá ṣe, a tún nílò àdúrà láti lè jẹ́ kí ìpinnu yẹn kó di ṣíṣe nínú ayé wa. Àti pé tí a bá wo ìwé Pétérù kejì náà, orí 1 ẹsẹ̀ 5 dé 9, ó ní ká fi ìwà rere kún ìgbàgbọ́. Aya tí ó rí pé ọkọ òun kò máa finú hàn ní ìpinnu ṣíṣe, kó tẹ̀síwájú láti máa fi ìwà rere hàn fún ọkọ rẹ̀. Bí ó bá sì ṣe ń fi ìwà rere kún ìgbàgbọ́, kó fi ìfẹ́ kún ìwà bí Ọlọ́run. Ìfẹ́ yẹn kó jẹ́ kó túbọ̀ máa pọ̀ sí. Nígbà tí ìfẹ́ yẹn tó bá ń pọ̀ sí, kó wá tó fi ìtẹríba kó fi kún. A rí i pé ọkọ rẹ̀ nígbà tí àsìkò yóò bá tó, ọkọ náà yóò yí padà. Màmá wa, ní ṣókí, kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn aráalé? Ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn aráalé ni pé nígbà mìíràn ó ṣeé ṣe kí ọkọ àti aya náà kàn ṣe ìpinnu, kí ìpinnu wọn náà kó dẹ̀ já sí pàbó. Ká má bànújẹ́, ká má bọkàn jẹ́, ká gbàdúrà. Yorùbá ní ẹṣin ìdánilẹ́ẹ̀kan ká má tún gùn. Ká tún kóra wọn sádùúrà, ká bá Ọlọ́run sọ̀rọ̀, ká dẹ̀ tún ìpinnu wọn ṣe. Lórúkọ Jésù, ilé wa dára. Ẹ̀yin aráalé, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní bàjẹ́. Àmín. Olúwa bá wa ṣe àtúntò ilé wa. Amen. Ilé tí ọkọ àti aya tí wọ́n bá ti gbọ́ra wọn yé ní ṣíṣe ìpinnu, tí wọ́n bá ti fi inú konú ní ṣíṣe ìpinnu, ó di dandan
kí ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ kó máa farahàn níbẹ̀. Ó di dandan kí àwọn ọmọ wọn máa ti ibi gíga dé ibi gíga, kán máa ti inú àlùyọ dé inú àlùyọ. Nítorí ìdí èyí, mo ń sọ fún gbogbo wa pé ṣíṣe ìpinnu lójoojúmọ́ jẹ́ ẹ̀ka gbòógì nínú ìgbé ayé ọmọnìyàn. Irú ìpinnu wo ni ìwọ ń ṣe? Irú ìpinnu wo ni èmi ń ṣe? Ṣé mo gba gbogbo ẹbí mi láàyè láti dá sí ìpinnu ṣíṣe? Àbí èmi nìkan náà ni mò ń dá ṣe ìpinnu nínú ẹbí? Èmi ni mo gbọ́n tán, mo mọ̀ tán, tí ò sẹ́ni tó mọ̀ tó mi. Irú ilékílé tí èyí bá ti ń farahàn, ìlọsíwájú, ìtẹ̀síwájú, àṣeyọrí á jìnnà sí irú ilé bẹ́ẹ̀. Mo bẹ̀ gbogbo wa pátápátá, ẹ jẹ́ kí ọ̀rọ̀ lọ́kọláya kó yé ara, ní pàtàkì jùlọ ní ìpinnu ṣíṣe. Ó dá mi lójú wípé ìlọsíwájú, àlùyọ, àṣeyọrí á jẹ́ ti gbogbo wa. Oore-ọ̀fẹ́ Kristi á máa bá wa gbé. Mo fẹ́ kí gbogbo wa ká máa ronú lé lórí. Ní ìṣọ̀kan ni a dúró, ìpínyà àṣubú. Ẹsẹ̀ wúrà tí mo fẹ́ ká mú dání kí a sì máa ronú lé lórí gẹ́gẹ́ bí ẹbí, ó ní ìwé Òwe orí 4 ẹsẹ̀ 9. Ẹni méjì sàn ju ẹnìkan. Ẹni méjì sàn ju ẹnìkan. Nítorí wọ́n ní èrè rere. Nítorí wọ́n ní èrò rere. Fún làálàá wọn. Fún làálàá wọn. Ẹni méjì sàn ju ẹnìkan. Ẹni méjì sàn ju ẹnìkan. Nítorí wọ́n ní èrè rere. Nítorí wọ́n ní èrò rere. Fún làálàá wọn. Fún làálàá wọn. Mo fi gbogbo ẹbí tó gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, mo fi wọ́n lé Olúwa lọ́wọ́. Kí Olúwa kó mí sí wọn. Àmín. Kí Olúwa kó mí sí wọn. Àmín. Ìyípadà ọ̀run kó dé bá wọn. Àmín. Àjíǹde Kristi kó máa farahàn níbẹ̀. Àmín. Kí ọkọ kó gbọ́ aya yé. Àmín. Kí aya kó gbọ́ ọkọ yé. Àmín. Kí ìpinnu wọn kó mú ìtẹ̀síwájú, ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ bá ẹbí wọn. Àmín. Lónìí àti títí láéláé. Àmín. Ire o, ó tún dijọ́ mẹ́jọ, agbára Ọlọ́run. Amen.